àfọmọ ti bàbá. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí olóyè Adédoyin pè lónìí lórí ẹ̀sùn pé kí wọ́n lọ yẹgi fún tí ilé ẹjọ́ dá ní ọjọ́ sí òun ni kò sí Oriyomi celebration tá à ń ṣe lọ́ fẹ́ jábọ̀ rẹ̀ fún wa fún pé ẹ máa bá wa kálọ ẹ máa bá wa wọ́n ní kí wọ́n lọ pààyàn ẹ máa bá wa ṣe ẹ. Yes, this is going to be very brief and straightforward. Kò sí celebration tá à ń ṣe fún pé wọ́n ní kí wọ́n lọ pààyàn kan, kí ni a fẹ́ gbà nù kéèyàn kan kú. Ṣùgbọ́n tí a bá máa rí ìdájọ́ òdodo gbà lórí àwọn ìwà burúkú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, ó súnmọ́ kí àwọn ìwà yẹn náà